أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيل عباد الله رجال الله أقيسونا لأجل الله وكونوا أوننا لله أسانها بفضل الله ويا كتاب ويا أنجب ويا سادات ويا أحباب وأنتم يا أولي الألباب تعالوا وانصروا لله سألناكم ولزلفى رجونا. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على سيدنا محمد وبعدكم بامي يومبان محمد بتوه صلى الله عليه وسلم صلاة تنجينا بها من جميع الأحوال والأحفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات آمين. mo kí àwọn ẹni ọlọ́run lẹ́yìn tí a kí ọlọ́run tá a kí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam maqamuka mahmudun wa anta muhammadun. lẹ́yìn náà mo kí kalẹ̀ gbogbo àwọn ẹni ọlọ́run ní àpapọ̀ ọlọ́run dákun má ṣe àjálù gbogbo yín pẹ́. lil alimina ladali alami manzilatun. ibẹ̀ yẹn kọ́ ni mo fẹ́ fi kí wọn. ayé ti burú débi wípé níbi tí àwọn èèyàn ń wá ìwákùwá dé ẹlòmíín ń wá láhámù àwọn ẹni ọlọ́run láti fi ṣe dásà mí. gbogbo ẹ̀yin àfa ẹ dákun ẹja gbórí wa pamọ́ bólówó kan bá ní ẹ wá kí òun lé ẹ̀yin náà mú security dání o. láàmú ahalilayi sumun qatilun. àwọn èèyàn ò ní tìjú mọ́ wọ́n ṣe àwọn fíìmù kan láwọn ọdún kan sẹ́yìn wọ́n ní orí wòlíì àmọ́ bíi tá a wá rí sìkídé nínú ayé ní ìsìn àfáà tó bá fẹ́ kú nílé kó dágbére fún ìyàwó àtọmọ o. láàmú ahalilayi sumun qatilun. gbogbo wọn tó máa ń kú nílé tó kì í dágbére látẹ̀ní bẹ̀rẹ̀ sí ní dágbére ayé ti burú jáì àfáà tó ló kọlẹ̀ lómi ń wáká. kullu man sabbal waliya jahilun. mo wá ń fi gbólóhùn yìí kí gbogbo àwọn ẹni ọlọ́run pé láàmú ahalilayi sumun qatilun. gbogbo ẹni tó bá gbèrò èmi àti yín àti gbogbo wa yìí lápapọ̀ wípé bí tí ń dùn yín kó tán lẹ́ẹ̀kan náà ọlọ́run dákun bá wa pè wọ́n sálì kìyàmọ́ òjijì. kullu man sabbal waliya jahilun. gbogbo ẹni tó bá láwọn àfa lòun fẹ́ dájú kọ àbíwọ náà tó jógo nínú ìdílé lòun fẹ́ dájú kọ ẹ sọ fún aláìmọ̀kan ni. àfa wa ní awliyaullahi man harabahu. gbogbo ẹni tó bá lòun fẹ́ dájú kọ gbogbo àwọn àfa tó lòun fẹ́ máa bá wa jagun. nalahu muzinun. kò rọrùn rárá ibi tí mo fẹ́ gbà jáde lóru èní òun náà ni wípé eré wa yìí pọ̀ ẹ já wọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ láàfáà lénìí wọ́n ti ń fi kú sọ wá lẹ́nu kí ló ń pa wá kì í ṣègbìyànjú àwa kọ́ la kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní sáré àwọn èèyàn ti ń sáré ká tó dé bá a bá tún kú ònú ayé wọn máa sáré lọ. àmọ́ kóòdù táwọn èèyàn fi ń sáré táwọn bàbá yìí já wa sí òun lọ́pọ̀lọpọ̀ gbọ́yé ayé Al-Qur'ani ló dàrú mẹ́lòmíì lọ́wọ́ ó wá ń tu wípé ọlọ́run ní wa mina layli fatahajjad bihi nafilatan laka tó bá tẹ́tí gbọ́ dáadáa ọlọ́run ò sọ fún ẹ kó ṣàìsùn lójoojúmọ́. wa mina layli. farabalẹ̀ mi ìfẹ́ kí nọ́ọ̀sì pọ̀ torí ìṣẹ́jú márùn-ún lọ fún mi. wa mina layli ó ń bẹ́nu àwọn òru wàá dá òru tó dìde mọ̀ tó fi bọ́ lọ́hùn sọ̀rọ̀ bóòrù bá bọ́ lọ́wọ́ àfáà mi ẹ̀rọ páyé ẹ̀ ti bàjẹ́ ni ó gbàgbé pé òru ibì kan sàn bòmí ni. báwa ti ń bẹ lóru lọ́wọ́lọ́wọ́ báyìí bó bá dá Amẹ́ríkà wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ni
tẹ̀sùbà wa bọ́ lọ́wọ́ ẹ̀ ṣé wọ́n sọ fún ẹ pé àdúrà nìkan là á fòru ṣe bó o bá níyàwó ńlé báwo ló ti bí àbùkátà rẹ̀. Allahu Akbar. kálukú wa ń sa erékeré ó wá gbàgbé níjọ́ tó ń sàṣàkùsà yẹn ọ̀nà méjì lọ́lọ́run sọ fún ẹ ọlọ́run pe ànábì kalẹ̀. Sallallahu alayhi wa ó bá mi sallam. yòǹbó ànábì dáadáa. Sallallahu alayhi wa sallam. àtẹ̀mí àti ẹ ọlọ́run wá kó gbogbo wa kọ̀ ó wá sọ̀rọ̀ méjì ó ní waja'alna laylan libasan waja'alna naharan ma'asha. àfáà tó ṣe ń fọ̀sán lé tó bá tún lóun fẹ́ ṣàìsùn lóru yóò kú lọ́jọ́ àìpé. Waja'alna laylan libasan. ọlọ́run ní tó bá ti fọ̀sán ṣe wàhálà ó ṣe wàhálà dáadáa èyí tó wáyé kó o délé kó o sinmi díẹ̀ ó wá gbé àsìkárù látago méjìlá dàsùbà farabalẹ̀ èyí tó wá ń jẹ́ wájìbù wá bọ́mọ ẹ lọ́wọ́ ilẹ̀ tún mọ́ o tún gbé nǹkan kan sínú ṣó ní tí wọ́n fi ń fọ́ jáde padà. Waja'alna laylan libasan. nígbà tó fẹ́ sáré yìí náà àtàsíkárù tó ń pè lóru àtẹ̀yẹ tó ń pè lọ́sàn-án ò ní nǹkan kan tó fi ń wọ owó yìí nìkan náà ni. Waja'alna laylan libasan. wàláhì mo mọ àwọn àfáà kan bọ́n bá pé ó kọ ọlọ́run tí wọ́n bá fi rówó dàwa náà ni wọ́n fi ṣe. Waja'alna laylan libasan. wọ́n bá tún lo dàwa tí dàwa bá tún fún wọn lówó dàwa náà ni wọ́n fi ṣe. àwa ń bi wọ́n léèrè pé kí ni tájẹ̀tì yín gangan ṣé dàwa ni àbólíire. Waja'alna laylan libasan. dàwa mú wá fún ẹ ó tún padà lọ sọ́jà kò dáa fún ẹ báyẹn. Waja'alna laylan libasan. ìwọ náà jẹ́ kí nǹkan kan tọ́ka tó nípa yé ń ṣọ ẹjọ́ tó bá ṣubú láyé ó sọ pé àṣọ. Waja'alna laylan libasan. ọlọ́run sọ fún wa tó bá ti forú ṣe wàhálà tó bá ti fọ̀sán ṣe wàhálà tó bá ti di lóru ìwọ náà sùn díẹ̀ náà jẹ́ káwọn ọmọ rẹ rójú rẹ ńlẹ̀ àwọn tí ń pààyàn díẹ̀ lélẹ́yìí o bẹ́ẹ̀ lómi gbogbo wa bá ti wà yìí wọ́n bá ní kẹ́lòmí ò lọ hospital àárò páyé ń ṣeun ni ẹlòmí ò ní dókítà nínú wa gbogbo inú rẹ̀ sì ni ó ní tó ti kó sínú ẹ̀ gbogbo ìgbà ló ń gbé nǹkan sínú gbogbo ìgbà ló ṣé o ti lọ Italy kó gbéra rẹ lọ́bẹ̀ kó o wá débẹ̀ kó ní mo fẹ́ tọ́jú ara mi odidi adìyẹ ni ẹjẹ́ ń jẹ́. Waja'alna laylan libasan. Waja'alna naharan ma'asha. ọlọ́run ní kí n sọ fún ẹ tó bá ti di lọ́sàn-án wá ń tó dáa ìwọ náà jẹun tó dáa. naam. mo ń gbádùn àfáì. Size. علي غديبي ناصر خاتبي بمديه بتسيني مدئي قد ألا كل فائك فعلا وسالا مرابا ثم مرابا فعلا وسالا مرابا ثم مرابا متى جاءنا المقصوص سري ومخلصي سيزي وعنه نفسي ثم يومي وشاره كذا بلد قد مسه خير أخمس وفيرا وعبد الله ثم أكيلتان أتت قومها بالرؤي أين التشخص صلاة وتسليم للإله بقدره على المصطفى والآل بل كل مخلص فما لي خير المصطفى البدر ما ربو صلى الله عليه وسلم وفي جاهزات الغير ما لي مركب سيزي هو الكل منه الكل باطنا وزائرا أنت الكل منه الكل باطنا وزائرا فبحر السواء ما لنا فيه مشرب سيزي فمن نور الكونان منه تفجر علوم جميع الرسل والكل يشرب وموسى وإبراهيم والروح كله توسل بالهادي الأمين فقربه هو الكامل المحمود النبي محمد هو الكامل المحمود النبي هو الكامل المحمود والصلو والبنى
فأنت الحبيب المصطفى والمقرب برائن هذه الأرض طاعة محمد كلنا نتعلم يوم عليه وسلم صلى الله سيزي. عليه وسلم. وذاك كيكون ذاك سلئ وكركد وذا أود هذا كباء وبين ذا وذاك مراد المنعمين محمد محمد صلى الله عليه وسلم. محمد صلى الله عليه وسلم. محمد صلى الله عليه محمد وسلم. محمد وذلك بتعان وهذاك كندكم بفرسكر كان قبل يؤدد بأعظم الجيش إبراهيم 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 بأعظم الجيش الأرم رام بعدما تيقن جعلا أن سيهولا وينجد وقد رجع المنصور والجبت خاشع بما تعمي كفر في الجزيرات يوقد وقد جاء نصر الله والفتح وانتهى دجى الكفر والطغيان استجاء أحمد وأشرق نور العلم والرشد والتقى ألا تنكو دين رسول فتسعد كما سيد المدونة وأذكر إمامهم أبو بكر العتق المعلى المسدد وكالآيات الكبرى المصفر من قدر سراجا وفاروقا وذاك المؤيد وعثمان ذو نورين كل مقدع طلع سر المجد في دارين والكل سندد وسيدهم ليس لك التائب سنوه علي أبو سبتين سيف المؤند وأمزة والآباس أذكر جابر وشباب الناس فكر مقنس إليك رسول الله النبي كلنا تدعو النبي محمد الذي دفع النبي محمد صلى الله عليه وسلم. سيزي 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 Aliyu Size Babule Adira Ariwo Size 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 Aliyu Size Babule Oya la ilaha illallah Edebushe Ibrahim Edebushe Ibrahim La ilaha illallah Sorry ma wasil al-gawani وتزيز ذكر الأغاني ونبني بيت الإنسان واصنع مكتوم جناني ويا يا شيخ إبراهيم وتوصلي لي ورا جزني بكيس كفلي ونادوا في الكرة يا شيخ إبراهيم وتوصلي لي ورا جزني بكيس كفلي ونادوا في الكرة من دون يفضلك لا وعلل لي سنة ولها جاتيني فريت زامبي قد جرى لكنني أحددته بك سيدي وبذاك فلا جاتي موكي أو يا صاحبي صلى الله عليك يا رسول الله صلى الله عليك ونلو سيزي أو يا اللهم اللهم صل على محمد. gbogbo kíkí tí ọba àrà fi kí bàbá wa ṣíṣe ni ó tó ó sì kájú ẹ̀ wọ́n sì jù bẹ́ẹ̀ lọ. bàbá ìmáàmù ní conclusion ibi tẹ́ ń gbé wa lọ ní ẹ dákun ẹ gbé wa débẹ̀. ó kún 5 minutes tí wọ́n fẹ́ lọ àbí another 5 minutes lórí àdéhùn 5 minutes. Allah. Sọ́ọ̀tù ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o. Wajalina Laylan libasa. Sautul Qadiriyya. Èèyàn dáadáa ni. Maulana Sheikh Ali Size. Ó bá mi wí Size dáadáa kó Size. Afa ilẹ̀kọ̀ kan ní ihtajukum kulla yawmin ihrazun. بشاشة وجهكم للجبان بخشيش ما شاء الله. تعويلكم في كتاب الله تبيين وتبشير
ثنائيتكم في الثرى يعيشون معيشة الثمن ويثوبهم بحسن الثواب. أهلا وسهلا ومرحبا بحضوركم حياكم الله. bó bá ń bẹ pẹ̀lú mi bá mi pariwo ọlọ́run ní Allahu Akbar. Allahu Akbar. mo kí ìwọlé afáwa àgbà Maulana Sheikh bàbá wa tí ó kọ́ mọ́ ọlọ́run jẹ́ àríyìn pẹ́. Àmín. níbi tá a bá ọ̀rọ̀ wa dé. waj'alna laylan libasa. nítorí àsìkò ká lè gbádùn àwọn ẹni ọlọ́run tí wọ́n ń bẹ ní ìkàlẹ̀. gbogbo wàhálà tó wá fòru ṣe tó torí ẹ̀ tó sùn, èyí tó tún fọ̀sán ṣe tó tún torí ẹ̀ tó nísinmi, mo wá fọlọ́run bẹ́ẹ̀ dákun má jẹ tán o, dákun torí ọlọ́run má jẹ tán. Àfáà Al-Mansuri a kí ọlọ́run púpọ̀ lára yín, a sì kí àwọn tí wọ́n bí yín. ó ń bẹ́nu kádàrá pé bàbá yín náà wọ́n wáyé wọ́n wá jẹ́ èèyàn, wọ́n sì pàdé àwọn tí wọ́n rí iná tí wọ́n sọrú èní fún wọn, àmọ́ àwọn ni wọ́n jẹ́ fún. wọ́n wá ń sọ fún wọn pé bàbá tó bá di lọ́la ẹ̀ẹ́dẹni tá yóò máa pé tì í tí wọ́n fún wọn jọ́nà wọ́n sọ̀kalẹ̀ sára ìyá wa ni. ìwà fáà tí wọ́n ní kó lo nǹkan àbókò kọ́ lóun wá dá lò lọ́jọ́ méjì ọjọ́ mẹ́rìnlá ò súnmọ́bìnrin ò súnmọ́yàwó rẹ̀ àní ó ṣe ṣìnà. bí wọ́n bá ń jẹ́ lọ ò jẹ́ kù fọmọ tó bá tán lórí tiẹ̀ ń kọ́ ibo ló gbé gbà. lọ́jọ́ àná tí bàbá ò wá jẹ́ tán wọ́n gbé dọ́dọ̀ màmá òun ló dè ní. Àfáà Al-Mansuri ẹ dákun torí ọlọ́run ó ti ń dọ́dọ̀ tí yín náà báyìí, ẹ̀yin náà ti ń fòru ṣiṣẹ́, ẹ ti ń fọ̀sán ṣe. bí nǹkan bá ṣe yín lénìí ọlọ́run dákun má fi aburú ṣe Àfáà Al-Mansuri. àwọn tí wọ́n fẹ́ ṣe yẹ̀yẹ́ yín pọ̀ wọ́n sọ pé eré yín pọ̀, àmọ́ ẹ dákun bẹ́yìn náà bá ti ń sa ẹ máa ṣẹ́kù díẹ̀díẹ̀ torí ìtọ́lá. bàbá ń lọ ni ẹ̀yin ń bọ̀, àwọn kan náà ń bọ̀ lọ́la tí wọn ò tí ì dé. ọlọ́run wá wọlé Al-Qur'an gbogbo àwa tá ń jẹ́ ọ̀dọ́ láàrin yìí dẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o, ọlọ́run dákun ikú tó yáwọ́ ọlọ́run má fi pa ẹnì kọ̀ọ̀kan wa. Àmín. Àfáà Mustapha Jalla láàrin ìṣẹ́jú méjì mo fẹ́ ṣàdúrà fún Àfáà Al-Mansuri. bàbá Al-Mansuri ẹ dákun ẹ jáde wá, àwọn olólùfẹ́ yín ó bá yín dúpẹ́ nísìn. máa pé ọlọ́run ọba ọlọ́lá Ọlọ́lá. à ń bẹ ọba Ta'ala. sọ̀rọ̀ wọ́n mi wọ́wọ́ mi báyìí. ṣàlékún ọlá fún Mansuri òráyé tí rí yẹn lọ́lọ́lá. bóyá Ọlọ́run ọba ọlọ́lá. gbogbo àwa tá a fẹ́ràn fà wá, a fẹ́ kí Àfáà Al-Mansuri ó kú. ṣàlékún ọlá fún Mansuri òráyé tí rí yẹn lọ́lọ́lá. mo fẹ́ kí gbogbo àgbo yìí wáyé ẹyin sí ni ẹ̀yin lè lè ní ẹ̀yin ẹ̀kọ́ tẹ́wọ́ lábẹ́ àdúrà tá à ń ṣe fún yín. ìwọ tó o bá fẹ́ràn Àfáà wa dákun jáde láàrin ìṣẹ́jú kan wá bá mi yẹ wọn sí. ọlọ́run ọba ọlọ́rẹ̀ káyé lọ́rẹ̀ tí kò ní tán lẹ́yìn lékè yá sàlìjà lálẹ́ àwọn ọ̀tá tó péré. àwọn ọmọ yìí jẹ́ kán ṣoríire, ìyàwó yìí kán máa kàgbá kó òyìn láṣìírí Sùlìjà lálẹ́ lọ́la mọ́ Muhammadu ọlọ́lá. gbàdúrà ẹ máa wo ẹran, ṣàánú rẹ máa bọ̀ ẹlẹ́ ẹlẹ́kọ̀ọ́ tára yẹ ò lérò pé ó lè dé kó dọ́lọ́lá. bóyá ọlọ́run ọba ọlọ́lá àwọn bẹ́ẹ̀ ọba Ta'ala. ọlọ́run ṣàlékún ọlá fún Mansuri òráyé tí rí wà lọ́lọ́lá. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin. alhamdulillah rabbil alamin. Imamul Haramaini Zul Barakati Takiyullahi haqqan wa dawlatuhu qudawma
تكي الله حقا ودولتكم دوما الإماماني ọlọ́run dákun jẹ́ ó máa dá sí. Àmín.